Ogun abẹ́lé orí kọkànlélọ́gbọ̀n. Benjamin Adekunle gbọ̀nà ẹ̀yìn yọ sáwọn ọmọ ogun Biafra lójú ogun ní nǹkan bá dàrú mọ́ àwọn ọmọ ogun Ojukwu lọ́wọ́. Lórí bíríìjì Ezilo ní nǹkan ti ṣẹlẹ̀. Nígbà náà ogun Ojukwu ti fẹjú pátápátá. Àwọn ọmọ ogun Nàìjíríà sì kọjú ìjà ńlá sáwọn ọmọ ogun Biafra. Wọ́n múra láti gba ìlú Abakaliki lọ́wọ́ wọn. Abakaliki yìí ni wọ́n ń lọ tí wọ́n fi dé ẹnu bíríìjì Ezilo yìí. Wọn kò sì ronú pé àwọn yóò bá wàhálà kan níbẹ̀. Ṣé ó pẹ́ tí wọ́n ti gbúrò wọn gbẹ̀yìn látìgbà tí wọ́n ti lé wọn kúrò lónìṣà tí wọ́n sì ti dá sẹ̀ríà fún wọn ní Kálágù. Àwọn náà mọ̀ pé ṣìbáṣìbó ti bá àwọn ọmọ ogun Biafra wọ̀nyí. Àwọn ò mọ̀ pé àwọn ọmọ ogun 26 battalion tó jẹ́ tàwọn ọmọ ogun Ojukwu yìí ti wà lẹ́nu bíríìjì yìí fún ọjọ́ pípẹ́. Wọ́n ń sinmi níbẹ̀, wọ́n sì ń múra sílẹ̀ de àwọn ọ̀tá wọn. Nínú kòtò gìrìwò tí wọ́n ti gbẹ́ sẹ́yìn bíríìjì náà ni àwọn kóra wọn pamọ́ sí. Bó tilẹ̀ jẹ́ pé ó ti rẹ̀ wọ́n tí wọn kò ní ọta ìbọn, tí ìbọn ọ̀pọ̀lọpọ̀ wọn pàápàá ti sọnù. Síbẹ̀ wọ́n dúró síbẹ̀, wọ́n ń fẹ́ mọ ọ̀nà táwọn ọ̀tá wọn yóò gbà lọ àti bí wọn yóò ṣe fẹ́ lọ. Ìgbà táwọn ọmọ ogun Nàìjíríà náà yọ ni wọ́n rí i pé àwọn tí wọ́n ṣáájú wọn kò gbé ju mọ́tò ìjagun kan lọ. Mọ́tò ajagun náà ló sì ṣáájú tó ń rọ̀jò ìbọn bí ó ti ń lọ. Àwọn ọmọ ogun Biafra kan ti wà nínú igbó kéèyàn tó dé ibi bíríìjì yìí. Àwọn ni wọ́n sì kọ́kọ́ rí i pé mọ́tò àyìnbọn kan náà ló ń bọ̀. Òun sì làwọn sójà tó kù tẹ̀lé. Wọ́n kọ́kọ́ fẹ́ kọjá orí bíríìjì yìí kí wọ́n tó ránṣẹ́ sí àwọn tó kù wọn. Nígbà tí àwọn ọmọ ogun Ojukwu rí i báyìí pé mọ́tò àyìnbọn kan náà làwọn ọmọ ogun Nàìjíríà fi ń da ilẹ̀ rúbọ̀ àti pé àwọn sójà tí wọ́n tẹ̀lé mọ́tò náà kò kó ìbọn dání. Ẹni tó jẹ́ ọ̀gá àwọn ọmọ ogun Biafra yìí dá ọgbọ́n kan. Ó sáré gba ọ̀nà ẹ̀yìn, ó sì yọ síbi tí yóò ti rí mọ́tò gàràmù tó ń yìnbọn bọ̀ náà lọ́ọ̀kan. Ṣùgbọ́n kì í ṣe pé ó déédéé lọ síbẹ̀, ó ti mọ ohun tí yóò ṣe. Ó kàn fẹ́ wò ó pé bóyá ohun tí òun rò náà ni. Kí ló ń rò? Ọkùnrin ọ̀gá sójà yìí ń rò pé ọ̀pọ̀lọpọ̀ àwọn sójà tí wọ́n tẹ̀lé mọ́tò tó yìnbọn náà ní kì í níbọn lọ́wọ́. Ìbọn wọn yóò wà nínú mọ́tò ẹrù. Ṣé mọ́tò ẹrù méjì tún ń bọ̀ lọ́nà pẹ̀lú ẹrù ìbọn? Okoye, ọ̀gá àwọn sójà Ìgbò yìí rí i lóòótọ́. Ó sì rí i pé ohun tí òun rò gan ni. Àwọn sójà tó gbébọn dání kò tó nǹkan. Àwọn méjì tó sì tẹ̀lé mọ́tò náà ni wọ́n gbé machine gun lọ́wọ́. Àwọn tó kù ń lọ ní fàájì ní tiwọn ni. Nítorí èyí, Okoye pa itú ọwọ́ ẹ̀. Ó ti mú bọ́ǹbù aláfọwọ́jù méjì kan dání. Ó sì ti mọ̀ pé bí òun bá rí bí ju bọ́ǹbù náà tó bá fi lè ba mọ́tò tó yìnbọn bọ̀ yìí, mọ́tò náà yóò lànà ni. Níbẹ̀ ni yóò jóná tán sí. Ohun tó kàn wà nínú bọ́ǹbù náà ni pé kóun tó lè jù ú, àfi kí òun súnmọ́ mọ́tò tí òun fẹ́ jù ú sí dáadáa. Eléyìí léwu gan-an ni nítorí àwọn sójà tí wọ́n gbé machine gun dání lè rí i. Ṣùgbọ́n Okoye gbé e kútà. Ó ní dandan ni kóun ju bọ́ǹbù ọlọ́wọ́ náà lu mọ́tò ajagun àwọn ọmọ Nàìjíríà. Òun ló bá sáré lọ síwájú ṣẹ́ṣẹ́. Òun àtàwọn ọmọ ogun méjì péré tí wọ́n tẹ̀lé. Òun wá dúró síbi tí yóò ti ju bọ́ǹbù náà. Ó ní káwọn sójà méjì tó tẹ̀lé sá wọ inú igbó lọ. Nígbà tí mọ́tò ajagun àwọn ọmọ Nàìjíríà náà yọ lọ́ọ̀tán, Okoye fi igbó bora. Bí mọ́tò náà sì ti dé iwájú rẹ̀ ló sáré ju bọ́ǹbù méjì náà léraléra gbàgbà. Má rù ú lóògùn ẹrù. Bí òyìnbó aláwọ̀ funfun pàápàá bá rù ú, ọrùn yóò wọ̀ ọ́ jàre. Àìsàn ni kò jẹ́ ogun tí ò bá jẹ́ ewé ẹ̀ lókù kan. Bí bọ́ǹbù náà ti ba mọ́tò àyìnbọn yìí tó sì ró gbàmù, iná là lára mọ́tò náà ni. Bẹ́ẹ̀ ni gbogbo rẹ̀ bẹ̀rẹ̀ sí jóná gidigidi. Àwọn sójà tó tẹ̀lé Okoye rí ìdààmú tó bá àwọn sójà Nàìjíríà yìí. Nítorí lójijì ní kí náà bá wọn ni wọ́n bá ń pe Okoye kó máa sáré bọ̀. Nítorí wọ́n rí àwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n gbé machine gun dání tí wọ́n ń wo ibi tí kinní náà ti wá. Ṣùgbọ́n wọn kò rí Okoye níbi tó ti ń sá lọ. Lẹ́ẹ̀kan náà ni ọ̀kan nínú wọn rí i tí igbó dàrú níbì kan níbi tí òun náà ti ń sá kúrò níbi iná tó ń jó. Kò tiẹ̀ fẹ́ mọ̀ bóyá èèyàn ló wà níbẹ̀ tàbí iwin ni tàbí àjọ̀nú tàbí ẹranko. Òun kọjú machine gun síbẹ̀ ni. Àfi kàlàkàkàkà ń ló bá rọ́ọ̀kì ní òun dà sínú igbó níbẹ̀. Ó sì fẹ́rẹ̀ yìn tó ìṣẹ́jú kan kó tó yí ẹnu ìbọn ńlá náà kúrò lápá ibẹ̀. Òun ò mọ̀, Okoye ló mọ̀.
òun kò mọ̀ pé ìbọn ńlá tí òun yìn náà ti pẹran. Okoye nìkan ló mọ̀ pé machine gun ti fọ́ òun lẹ́sẹ̀. Ó fọ́ òun lẹ́sẹ̀ ọ̀tún, ẹsẹ̀ náà sì fọ́ pẹ́kẹ́pẹ́kẹ́ ni. Àwọn sọ́jà Okoye sáré sí, wọ́n sáré gbé e, wọ́n sì wọ́ kúrò níbi tí ìbọn ti tún lè bá. Ṣùgbọ́n nígbà táwọn náà yẹ ẹsẹ̀ rẹ̀ wò, wọ́n rí i pé kì í ṣe ohun táwọn lè dá ṣe kinní kan sí. Ẹsẹ̀ náà ti fọ́ kọjá àtúnṣe. Wọ́n sáré gbé Okoye, wọ́n sì wá ẹnìkan tó bá wọn fi alùpùpù ìyẹn ọ̀kadà gbé e lọ sí ìtòsí tí ọsibítù wà, kó tó wá di pé wọ́n gbé e lọ sí ọsibítù ńlá. Ṣùgbọ́n wọ́n padà gé ẹsẹ̀ náà nígbẹ̀yìn ni o, ó bàjẹ́ pátápátá. Nígbà tí mọ́tò náà gbiná báyìí, àwọn ọmọ ogun Nàìjíríà náà tó wà níbẹ̀ sá síwájú nítorí wọn kò mọ ibi táwọn ọmọ ogun ojúkú tí wọ́n yìnbọn náà ti wá. Wọ́n fẹ́ sá kúrò kí wọ́n má bàa da iná ìbọn bo àwọn. Àwọn náà kò mọ̀ pé àwọn ọmọ ogun Biafra ti wà nítòsí. Àwọn tí wọ́n wà nítòsí yìí kò sì níbọn. Àwọn tí wọ́n sì níbọn kò sọ́ta nínú ìbọn wọn. Àwọn kan ń sá lọ ní tiwọn ni o. Níbẹ̀ ni wọ́n ti jálu àwọn ọmọ ogun Biafra níbi tí àwọn náà sá pamọ́ sí lẹ́yìn bíríìjì ni ìjà ńlá bá dé. Ìjà tí ẹnìkankan wọn kò rí irú ẹ̀ rí lójú ogun. Ìjà náà kì í ṣe ìjà ìbọn o, bẹ́ẹ̀ ni kì í ṣe ti machine gun. Ọwọ́ ni wọ́n fi ń jà. Ìjà gídígbò àti ẹ̀ṣẹ́ gidi ni. Kìnní kan tó mú ìjà náà rọrùn ni pé bí ìgbà pé wọ́n ti dájọ́ ẹ̀ tẹ́lẹ̀ ni. Àwọn ọmọ ogun Nàìjíríà tí wọ́n ń bọ̀ fẹ́rẹ̀ pọ̀ ju àwọn ọmọ ogun Biafra tí wọ́n wà níbẹ̀ lọ. Òun ni wọ́n bá kúkú mú ara wọn lọ́kọ̀ọ̀kan. Ọ̀rọ̀ náà sì di ẹni tó bá yáwọ́ lògùn gbè, ẹni tó bá mọ ẹkẹ àti gídígbò ìjà tẹ́lẹ̀ kó tó kúrò nílé nìkan ló lè fakọyọ. Kò sí tàbí ṣùgbọ́n níbẹ̀ àwọn ọmọ Biafra tó ṣe pé àwọn kò kọ ikú tẹ́lẹ̀, wọn kò sì kọ ibi yòówù tọ́rọ̀ náà yóò já sí. Àti nígbà tó jẹ́ pé orí ilẹ̀ wọn làwọn tó wá wọ̀nyí ti wá bá wọn, wọ́n fojú àwọn ọmọ ogun Nàìjíríà rí nǹkan. Bí wọ́n ti ń dá wọn mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń fọ́ nǹkan mọ́ wọn lórí bí igi bí ikùmọ̀. Ọjọ́ náà kì í ṣọjọ́ ẹ̀rín rárá, ọjọ́ tó burú tí ẹ̀rín kò pa ọmọ ojo lójú ogun ni. Nígbà táwọn tí wọ́n ti yín lọ́rùn pọ̀ ju àwọn tí wọ́n fi kùmọ̀ pa lọ, tí kò sì sẹ́ni tí yóò gbèjà àwọn ọmọ ogun Nàìjíríà nítòsí nítorí mọ́tò tó kó ìbọn kò tètè dé síbi tíjà náà ti ń lọ. Àwọn ọmọ ogun Nàìjíríà wọ̀nyí tí kò tí ì kú fẹ̀yìn fà, wọ́n mú eré náà ní gidi, wọ́n ń sá lọ. Àwọn ọmọ ogun Biafra gbàtọ̀ wọ́n lé wọn títí ẹsẹ̀ wọn ò balẹ̀. Inú wọn sì dùn pé àwọn ọ̀tá àwọn ti sá lọ. Nígbà tí wọn yóò padà dé ìdí mọ́tò tí wọ́n ti dáná sun, tí wọ́n wò pé bóyá wọ́n lè rí i lò lọ́jọ́ míì, àwọn fúnra wọn rí i pé bọ́ǹbù tí Okoye jù ti ba mọ́tò náà jẹ́ kanlẹ̀. Iná tó sì ń jó níbẹ̀ kò lè kú àfi bí mọ́tò àyìnbọn náà bá jó tán ráúráú. Ó ní wọ́n bá padà, ṣùgbọ́n inú wọn dùn ó pé àwọn lé àwọn ọ̀tá àwọn sá lọ. Ẹni tó bá jáwé sẹ́nu yóò rí ìjà òdì, ẹni tó bá tẹ ọká nílùú mọ́lẹ̀ yóò rí ìjà ọká. Inú bí àwọn ọmọ ogun Nàìjíríà kì í ṣe kékeré, àwọn ọ̀gá wọn sì sáré ṣèpàdé. Ó ní wọ́n bá rọ àwọn ọmọ ogun dà sétí bíríìjì èsì lò. Lóru ọjọ́ yìí kan náà ni wọ́n ní bí wọ́n bá bí àwọn ọmọ ogun Biafra dáadáa kí wọ́n yọjú. Bẹ́ẹ̀ nígbà tọ́rọ̀ ti dà báyìí ni àwọn ọmọ ogun ojúkú ti ránṣẹ́ sí àwọn ọ̀gá wọn. Nígbà tí àwọn náà sì gbọ́ ohun tó ṣẹlẹ̀, kíá ni wọ́n wá ọta ìbọn àti ìbọn kún ìbọn. Wọ́n ní kí àwọn náà gbà kí wọ́n múra sílẹ̀. Wọ́n kìlọ̀ fún wọn pé kí wọ́n múra sílẹ̀ dáadáa o, nítorí àwọn ọmọ ogun Nàìjíríà kò ní pẹ́ padà wá. Wọ́n yóò fẹ́ wá dá sẹ̀ríà fún ohun tí wọ́n ṣe fún wọn. Bí ìgbà pé àwọn wọn ní ń woṣẹ́ lọ̀rọ̀ náà rí, nítorí lóru làwọn ọmọ ogun Nàìjíríà yìí ti dé tí wọ́n sì bẹ̀rẹ̀ sí yìn bọ́ǹbù. Wọ́n yin bọ́ǹbù náà burúkú. Láti òru títí tí ilẹ̀ fi mọ́, wọ́n yin bọ́ǹbù yìí ni wọn ò sì dákẹ́ rárá. Wọ́n sì yin bọ́ǹbù náà títí tí ilé àti ilẹ̀ àdúgbò náà fi bẹ̀rẹ̀ sí ní mì tìtìtì. Níbi aago 7:30 ní àárọ̀ ọjọ́ kejì làwọn ọmọ ogun Nàìjíríà yìí dìde. Wọ́n gbé ìbọn wọn dání, wọ́n fẹ́ gun bíríìjì èsì lọ kí wọ́n máa wá kọjá lọ. Àwọn ọmọ ogun Biafra kò gbà. Àwọn náà yọ sí wọn lójijì ni wọ́n bá bẹ̀rẹ̀ sí yìnbọn. Wọ́n bẹ̀rẹ̀ ìbọn, wọ́n ń dáná ìbọn bò wọ́n lóríṣiríṣi. Ìbọn táwọn náà sì yìn pọ̀ tó bẹ́ẹ̀ táwọn ọmọ Nàìjíríà fi tún padà sẹ́yìn, wọ́n lọ túnra mú ni. Kò ju 30 ìṣẹ́jú lọ tí wọ́n fi ja ìjà àkọ́kọ́ yìí. Nígbà tó sì di aago 9, àwọn ọmọ ogun Nàìjíríà míì yàtọ̀ sí àwọn tí wọ́n jagun láago 7:30 tún dé. Wọ́n sì kọjú ìjà sáwọn ọmọ ogun Biafra náà. Wọ́n tún bẹ̀rẹ̀ sí yìnbọn. Ìjà náà tún le
nítorí níṣe ni wọ́n ń dáná ìbọn fúnra wọn láì sinmi. Ohun tó ń ya àwọn ọmọ ogun Nàìjíríà lẹ́nu ni pé wọn kò mọ bí ọta ìbọn àti ìbọn tuntun ṣe yá a sáré dé ọwọ́ àwọn ọmọ ogun táwọn gbọ́ pé wọn kò níbọn lọ́wọ́ lánàá, tí àwọn sì ti rò pé wọn kò ní lè kojú àwọn nítorí ìbọn làwọn yóò máa fi dá wọn lóhùn tí wọ́n bá fẹ́ fọwọ́jà. Nígbà tí wọ́n yìnbọn fúnra wọn títí, àwọn ọmọ ogun Nàìjíríà tún fẹ̀yìn fà lẹ́ẹ̀kejì. Wákàtí méjì gbáko ni wọ́n fi ja ogun náà, ó sì le koko ni. Nígbà yìí làwọn ọmọ ogun Nàìjíríà rí i pé kìnní náà kì í ṣe kékeré. Ohun táwọn ti rò pé káwọn ṣe láàrin ìṣẹ́jú díẹ̀ ló wá ń gba ọ̀pọ̀lọpọ̀ wákàtí lọ́wọ́ àwọn yìí. Ó ní wọ́n bá ronú sí i dáadáa, wọ́n sì yí ìjà náà padà, wọ́n gbọ̀nà míì yọ sí àwọn ọmọ ogun ojúkú. Láàrin wákàtí kan tí wọ́n padà dé yìí ni wọ́n gbé àwọn ẹropléènì méjì sójú ọ̀run. Àwọn ẹropléènì náà kò sì dúró bá ẹnìkan ṣeré, wọn kò ráàyè àwàdà. Òkò ńlá ni wọ́n ń sọ láti òkè sílẹ̀ ẹlẹ̀, bọ́ǹbù ni wọ́n ń jù káàkiri. Àwọn ọmọ ogun ojúkú kò ronú èyí rárá, ó kàn wọ́n kú ni. Ohun tó bá wọn náà kọjá àfẹnusọ. Nígbà tí wọ́n rí ẹropléènì méjì náà lókè lójijì, wọn kò mọ̀ pé òjíṣẹ́ ikú ni. Wọ́n rò pé ó ń lọ síbì kan tàbí pé ó ń wolẹ̀ wò ni. Àfi bí kinní náà ṣe bẹ̀rẹ̀ sí sọ bọ́ǹbù lulẹ̀ gbòògbòògbò. Ń lọ̀rọ̀ bá di eré àsádìgbò lóra ẹni. Ṣùgbọ́n eré wo ni ẹlẹ́sẹ̀ yóò sá tí yóò tó ti ẹlẹ́ṣin? Agbára kíni oníkẹ̀kẹ́ yóò ní tí yóò tó ti alápòpò? Eré wo ni wọ́n fẹ́ sá tí yóò tó ti ẹropléènì lójú ọ̀run? Pàápàá ẹropléènì tó ń ju bọ́ǹbù. Nígbà tí wọn yóò fi wo ilẹ̀ wò, òkú àwọn sọ́jà Biafra ti sùn lọ rẹ́kẹrẹ́kẹ́. Bẹ́ẹ̀ làwọn mọ́tò wọn bàjẹ́ tó sì ń jóná. Ọ̀rọ̀ náà sì di kátakàta. Kíá làwọn tó kù sáré, ó di inú ìgbẹ́. Àwọn tí wọ́n sì ráàyè débi kòtò gìrìwò tí wọ́n ti gbẹ́ tẹ́lẹ̀ ń sọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni. Ṣùgbọ́n bí wọ́n ti wọ inú kòtò náà, kò sẹ́nìkan tó lè jáde níbẹ̀ mọ́ o. Wọ́n sọ ara wọn sí ẹ̀wọ̀n àpàpàǹdodo ni. Ìdí ni pé aeroplane náà kò kúrò lójú ọ̀run. Ẹnìkan kò lè jáde, ẹnìkan kò lè fẹsẹ̀ rìn, kò sẹ́ni tó lè wá mọ́tò. Kálukú forí ara ẹ̀ pamọ́ ni. Bó tiẹ̀ jẹ́ pé bíi 20 máìlì ló kù tí wọn yóò fi yọ sí Abakaliki, kò sẹ́nìkan tó lè dúró wo kinní náà lójú. Nígbà tó sì di ọwọ́ òru ọjọ́ kan, àwọn ọmọ ogun Biafra tí wọ́n wà ní kòtò náà sáré jáde. Wọ́n sì ń tọ inú igbó kìjikìji lọ títí tí wọ́n fi rìn jìnnà. Wọn kò sì dúró nítòsí rárá. Nígbà náà làwọn ọmọ ogun Nàìjíríà tún fọ̀n já sí títì. Wọn kò sì dúró rárá. Wọ́n yìnbọn lọ níwájú, àwọn míì yìnbọn bọ̀ lẹ́yìn. Bẹ́ẹ̀ ni ẹropléènì ti wọ ìlú Abakaliki tó ń ju bọ́ǹbù. Gbogbo èèyàn ń sá lọ. Àbí ta ni yóò dúró nígbà táwọn sọ́jà fúnra wọn ti kán lùgbẹ́? Eré lẹ́lẹ́ ni. Báyìí ni àwọn ọmọ ogun Nàìjíríà wọ ìlú Abakaliki. Kò sì sí sọ́jà Biafra kan tó lè dá wọn dúró, àfi èyí tó ti dágbére nílé pé òun lọ kú ikú ìbọn nìkan. Àwọn ọmọ ogun ojúkú tún padà wá o. Wọ́n láwọn fẹ́ gba Abakaliki padà. Ṣùgbọ́n kò ṣeé ṣe fún wọn nítorí Benjamin Adekunle ti wà nítòsí wọn. Ohun tí òun sì ń gbé bọ̀ ó lágbára ju tiwọn lọ. Ọ̀nà tí Benjamin Adekunle fi ń jagun tiẹ̀ yàtọ̀. Ó yàtọ̀ sọ́nà táwọn ọ̀gá sọ́jà tó kù fi ń jagun tiwọn. Ọkùnrin náà kò gbàgbẹ̀rẹ́, bẹ́ẹ̀ ni kò sì lójú àánú bó bá ti di ọ̀rọ̀ ogun. Bó bá ti ṣáájú àwọn ọmọ ogun rẹ̀ lọ sójú ogun, òun kì í dúró níbì kan pẹ́ títí. Bẹ́ẹ̀ ni kò sì sí bí ogun náà ti lè le tó tí kò ní kọjá lọ. Ohun tó fi ń jagun náà kò yé àwọn èèyàn. Kò sì sẹ́nìkan tó wà lójú ogun àtàwọn tí wọ́n ń gbọ́ orúkọ rẹ̀ láàrin ìlú tí wọn kò gbà pé oògùn burúkú ni ọkùnrin náà ń lò lójú ogun. Ẹni tó bá sì fẹ́ pa á gbọ́dọ̀ lóògùn gidi ni. Ọ̀nà tí Adekunle fi gba ìlú Àfìpó lọ́wọ́ àwọn ọmọ ogun ojúkú ya àwọn pàápàá lẹ́nu. Ìyẹn sì túbọ̀ gbin ìbẹ̀rù ọkùnrin náà àtàwọn sọ́jà tó ń kó kiri sí wọn lọ́kàn. Bí wọ́n bá ti gbọ́ orúkọ Adekunle ni wọ́n ń tu. Ṣùgbọ́n tí Àfìpó ni wọ́n rí tí wọ́n ń pariwo. Wọn kò tí ì sinmi rárá tí Adekunle fi gba ibòmíì yọ sí wọn. Nínú oṣù kẹta ọdún 1968, nígbà tí iná ogun náà ti ràn tó ń jó gẹ́rẹ́gẹ́rẹ́, àwọn sọ́jà 3rd Marine Commando bẹ̀rẹ̀ sí rọ̀jò bọ́ǹbù sí gbogbo agbègbè Oron àti Ukọ̀tẹ̀pẹ̀nẹ̀. Látojú ọ̀run ni wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí dáná bọ́ǹbù bò wọ́n. Kò sì sí abúlé kan tàbí àdúgbò kan tí iná kò ti ṣẹ́ níbẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Nítorí àti ọ̀sán àti àárọ̀ ni iná fi ń dáhùn látojú ọ̀run.
ni ọ̀rọ̀ bá di àkọlùkọgbà láàrin àwọn ọmọ ogun Biafra. Wọn kò tètè mọ ọgbọ́n tí wọ́n lè dá sí i nítorí ibi tí kìí náà ti ń bà wọ́n kò dáa rárá. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nílùú kan tí wọ́n ń pè ní Itu. Lára ohun táwọn ọmọ ogun Ojukwu sì ṣe ń sọ pé ìkànnì Adekunle rèé tí wọ́n ní kò sí omi àánú ẹyọ kan báyìí lójú ẹ̀ tó sì ń túbọ̀ mú àwọn sọ́jà Biafra máa sá fún un. Ní abúlé yìí ni ọsibítù kan wà. Orúkọ ọsibítù náà ni The Mission Hospital. Àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì kan ni wọ́n ní. Ọsibítù yìí wà fún àwọn aláìyá ara tẹ́lẹ̀ ni, ṣùgbọ́n nígbà tí ogun dé tí ọ̀pọ̀ àwọn aráàlú náà ti sá kúrò níbẹ̀, ọsibítù yìí ni wọ́n ń gbé àwọn ọmọ ogun Biafra tí wọ́n bá farapa lójú ogun lọ. Àwọn tí ara wọn kò bá sì yá dáadáa níbẹ̀ náà, ibẹ̀ náà ni wọ́n ń wà. Ènìyàn ò mọ̀ bóyá àwọn Adekunle ti gbọ́ bẹ́ẹ̀ ni o, tàbí àwọn kan ń jagun tiwọn lọ ní tiwọn ni. Ṣùgbọ́n ohun táwọn ọmọ ogun Biafra wọ̀nyí ń wí ni pé Adekunle àtàwọn ọmọ ẹ̀ mọ̀. Wọ́n mọ̀ pé ibẹ̀ yẹn ni àwọn ń kó àwọn sọ́jà tí wọ́n bá farapa tàbí tí wọ́n fara gbọta lójú ogun sí. Wọ́n sì mọ̀ pé ibẹ̀ náà ni àwọn dókítà tí wọ́n ń tọ́jú wọn wà. Bóyá Adekunle mọ̀, bóyá kò mọ̀ kọ́ lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. Ohun tó ṣẹlẹ̀ kọjá àfẹnusọ. Àwọn ẹ̀rọ̀pléènì tí wọ́n ń ju bọ́ǹbù láti òfurufú yìí gbọ́dọ̀ sí Adekunle lẹ́nu. Wọ́n sì ń rọ̀jò bọ́ǹbù sábúlé náà, pàápàá lórí ọsibítù tí wọ́n sọ pé ó wà níbẹ̀. Àwọn ọmọ ogun Ojukwu sì sọ pé kò sẹ́nìkan tó yè nínú àwọn tí wọ́n wà níbẹ̀ o, àfi àwọn tí wọ́n bá ríbi sá lọ. Nígbà táwọn abúlé tó wà lójú ọ̀nà báyìí ti parẹ́, Adekunle ní kí àwọn ọmọ rẹ̀ kọlu etí òkun Oron, ìyẹn Oron Beach, ọjọ́ 6 oṣù kẹrin ọdún 1968 ni wọ́n bẹ̀rẹ̀ sí ju òkò iná náà lù wọ́n níbẹ̀. Gbogbo ẹni tó bá dúró yóò forí gba àgékù agada. Nítorí yàtọ̀ sí bí wọ́n ti ń rọ̀jò bọ́ǹbù nì, àwọn ẹ̀rọ̀pléènì kan kò yéé sáré lọ sí Calabar tí wọ́n sì ń sáré padà. Ẹ̀rù bọ́ǹbù ni wọ́n lọ rù wá. Wọ́n á sì máa rọ̀jò rẹ̀ lé àwọn tí wọ́n bá dúró nítòsí etí òkun náà lórí. Ńlọrọ̀ bá di ìgbẹ́là fẹ́wé, ó kó là wá nǹkan bẹ kó sọ́mọ Biafra kan tó fẹ́ kú, oníkálukú fara ṣoko. Ṣùgbọ́n o, àwọn ọmọ ogun Biafra kan wà nítòsí táwọn ti sọ pé bó bá jẹ́ ikú lọ̀rọ̀ náà já sí káwọn tètè máa lọ ni. Níbì kan ni wọ́n sá pamọ́ sí ní Oron. Bẹ́ẹ̀ ni wọ́n sì ránṣẹ́ sáwọn kan pé kí àwọn náà máa bọ̀ láti Uyo kí wọ́n wá gba àwọn lọ́wọ́ ewu, pé ewu wà ńlẹ̀ nítorí Benjamin Adekunle tí wọ́n ròyìn ó ti dé tòsí àwọn. Bẹ́ẹ̀ ni ẹsẹ̀ àwọn náà pé sàdúgbò yìí, wọ́n sì sá pamọ́ sínú kòtò gìrìwò kan níbẹ̀. Wọ́n ń wo ohun táwọn ọmọ Nàìjíríà náà ń ṣe. Gbogbo bí bọ́ǹbù ti ń rònì, wọn kò jẹ́ yọjú. Bẹ́ẹ̀ nìkan yọjú irú ẹ̀, bọ́ǹbù ni yóò gé e lórí. Ṣùgbọ́n wọ́n wà nínú kòtò níbẹ̀. Wọ́n ń wo ìgbà táwọn yóò lè ráyè jáde káwọn sì kojú ara wọn. Lẹ́yìn táwọn ọmọ ogun Nàìjíríà ti yìnbọn tó báyìí, wọ́n bẹ̀rẹ̀ sí gbé ọkọ̀ ojú omi bọ̀. Wọ́n ń fẹ́ kó àwọn sọ́jà wá sí etíkun náà kí wọ́n sì tibẹ̀ gba ìlú Oron. Ṣé gbogbo èyí tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ yìí, ọ̀ọ́kọ́ ni wọ́n ti ń yìnbọn wọn? Ìgbà tí wọ́n sì rò pé àwọn ọ̀tá àwọn ti fẹsẹ̀ fẹ́ ni wọ́n fẹ́ wọ ọkọ̀ ojú omi dé ibi etí òkun náà kí wọ́n sì gbabẹ̀ dé àárín ìlú Oron. Kí ọ̀rọ̀ náà sì di ìròyìn fún gbogbo ayé lẹ́sẹ̀kẹsẹ̀ pé àwọn ọmọ ogun Adekunle ti gba Oron o. Bẹ́ẹ̀ ni wọ́n lọ da ara wọn sínú ọkọ̀ ojú omi. Kénú àkọ́kọ́ wọ́n ní kí ìyẹn kọ́kọ́ lọ káwọn tó kù tó tẹ̀lé. Àárín agbami ni wọ́n wà tí nǹkan fi ṣe. Ohun táwọn ọmọ Adekunle kò mọ̀ ni pé àwọn ọmọ ogun Ojukwu kan wà nítòsí etíkun yìí. Wọ́n rọra fara ṣoko síbẹ̀. Nígbà táwọn ọmọ ogun yìí fẹ́ máa gba ojú omi lọ, kò sí kí àwọn ẹ̀rọ̀pléènì tí wọ́n ń ju bọ́ǹbù lójú ọ̀run má dáwọ́ dúró. Nítorí bí wọn kò bá ṣe bẹ́ẹ̀, kò sí kí wọ́n má ju bọ́ǹbù fún ara wọn náà. Ìyẹn yóò sì mú ìròyìn burúkú jáde ni. Àbí nígbà táwọn ọmọ ogun Nàìjíríà bá ń pa ara wọn. Àsìkò tí wọn kò ju bọ́ǹbù lófurufú mọ́ yìí, làwọn ọmọ ogun Biafra náà rọra gbórí sókè níbi tí wọ́n wà. Wọ́n sì ń wo àwọn ọmọ ogun Nàìjíríà yìí tí wọ́n ń bọ̀ lójú agbami. Wọ́n ń wò wọ́n, àwọn ò sì mọ̀ pé wọ́n ń wo àwọn. Wọ́n ti ṣọ́ wọn dáadáa, wọ́n sì jẹ́ kí wọ́n kọjá wọn díẹ̀. Nígbà náà ni wọ́n rọ̀jò ìbọn lu ọkọ̀ ojú omi náà àfi làùlàù. Ìbọn náà sì ró kàkàkà nínú igbó níbẹ̀. Lẹ́sẹ̀ kan náà ni ọkọ̀ ojú omi náà yí bìrì pé ó sì da gbogbo àwọn tí wọ́n wà níbẹ̀ nù. Òun náà sì rì sínú omi ńlá náà. Kò sí sẹ́nìkan tó yọ jáde nínú gbogbo wọn. Àwọn tí wọ́n mọ̀wẹ̀ nínú àwọn sọ́jà náà kò tó nǹkan. Bẹ́ẹ̀ ni wọn kò sì lè wẹ̀ débì kan.
àwọn tí wọ́n yọrí jáde ìbọn ni àwọn ọmọ ogun júkú fi ń dá wọn padà sínú agbami. Àwọn tí kò sì fẹ́ kú ikú ìbọn kúkú dúró sísàlẹ̀ omi níbẹ̀ títí tómi náà fi kó sí wọn nímú tó kó sí wọn lẹ́nu tó sì ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí wọn. Àwọn ọmọ ogun Adékúnlé tó wà lódì kejì lọ́hùn-ún kò mọ ohun tó ń ṣẹlẹ̀. Lóòótọ́ ni wọ́n gbúròó ìbọn ṣùgbọ́n wọn kò mọ ibi tí ìbọn ti ń wá tàbí iye àwọn tí kìnìún náà ṣe léṣe. Adékúnlé kì í ṣe ẹnìkan tó fààyè gba à ń dúró pẹ́ tàbí tí yóò jẹ́ kí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kó ìrẹ̀wẹ̀sì bá òun. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n tún gbé àwọn sọ́jà míì sójú ọ̀nà, wọ́n tún gbé ọkọ̀ ojú omi, ó sì tún bẹ̀rẹ̀ sí í lọ. Àwọn sì rìn jìnnà díẹ̀ sẹ́bàá igbó, àárín omi gan-an làwọn ń tọ̀ lọ. Ṣùgbọ́n kù díẹ̀ káwọn náà débi tí wọn yóò ti sọ̀kalẹ̀ ní etí òkun yìí láwọn ọmọ ogun ojúkú tún fìbọn da ọkọ̀ ojú omi náà nù. Wọ́n sì rí ọkọ̀ náà àti gbogbo àwọn tó wà nínú ẹ̀. Níbẹ̀ náà làwọn náà parí ogun tiwọn sí. Adékúnlé tún rán àwọn míì lọ. Àwọn náà tún gba ọ̀nà ọ̀tọ̀, wọ́n ń bọ̀ nítòsí ibẹ̀. Àwọn kò gba ọ̀nà táwọn méjèèjì yìí gbà. Ọ̀tọ̀ níbi tí wọ́n gbà, ó fẹ́ kí wọ́n rìn jìnnà gan-an sí ọ̀nà táwọn ọkọ̀ ojú omi méjèèjì tó ti parẹ́ gbà. Ó ní káwọn bá ọ̀nà ẹ̀gbẹ́ kan lọ. Ó sì sọ fún wọn pé kò lè séwu àti pé irú eléyìí kì í ṣe ohun tó ṣe bàbàrà lójú ogun. Àwọn sọ́jà kan náà ni wọn yóò kú kí àwọn sọ́jà míì tó lè kọjá síbi tí wọ́n bá ti fẹ́ lọ jagun ṣẹ́gun. Bẹ́ẹ̀ àwọn sọ́jà yìí tún kó sí ọkọ̀ ojú omi míì, àwọn náà tún fẹ́ lọ. Ṣùgbọ́n láàrin méjì ni wọ́n ti rán òkò ìbọn ńlá sí wọn. Ọ̀tá ìbọn náà kò sì sé wọn. Ó mú ọkọ̀ ojú omi náà, ó ní làwọn yẹn náà bá tún parẹ́. Bó bá ṣe pé ọ̀gá sọ́jà kúẹ́kúẹ́ kan ló ṣáájú ogun náà ni, ìyẹn tó wá jẹ́ kì í ṣe Adékúnlé. Àwọn sọ́jà tó kù ìyẹn àwọn ọmọọṣẹ́ ẹ̀ yóò dìde ọ̀tẹ̀ sí ni. Àwọn náà yóò sì sọ pé àwọn kò jagun mọ́ bí kò sì ṣọ́ra ẹ̀. Ibi tí wọn yóò pa á sí gan nìyẹn. Ohun tó máa ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ ogun ojúkú nìyẹn. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ Adékúnlé o. Òun kì í fààyè gba rẹ́dẹ̀rẹ̀dẹ̀. Bó bá pàṣẹ báyìí tí sọ́jà kan bá rúnjú pọ̀ yóò ní kí wọ́n yìnbọn pa ni o. Ìyẹn ni kò ṣe sí sọ́jà kan tí gbó o lẹ́nu lójú ogun. Ohun tó bá ní kí wọ́n ṣe ni wọ́n gbọ́dọ̀ ṣe. Ìyẹn ni wọ́n ṣe ń sọ pé Adékúnlé burú. Lẹ́ẹ̀kẹrin tí àwọn sọ́jà míì tún bọ́ sójú ọ̀nà, Adékúnlé ti pinnu lọ́kàn rẹ̀ pé bí wọ́n bá ti tún mú àwọn yìí náà balẹ̀, ọgbọ́n míì làwọn yóò dá sí ọ̀rọ̀ yìí o. A ṣe wípé kò ní í ṣeé ṣe bí àwọn ti rò ó sí ni. Láti fi ọkàn àwọn sọ́jà náà balẹ̀, òun náà kúkú ní kóun máa bá wọn lọ káwọn jọ lọ lẹ́ẹ̀kan náà. Ṣùgbọ́n àwọn ọ̀gá tó kù níbẹ̀ takú, wọ́n ní kò lè lọ o. Ọlọ́run nìkan ló yọ àwọn tí wọ́n tún lọ lẹ́ẹ̀kẹrin yìí. Ìbọn tí wọ́n yìn lu ọkọ̀ ojú omi náà ṣe díẹ̀ báyìí ni. Adékúnlé sì ti sọ fún wọn tẹ́lẹ̀ pé tí wọ́n bá ti gbúròó kan kí wọ́n tètè máa yí padà bọ̀ ní o. Àwọn náà kò sì yá dúró mọ́, wọ́n sáré yí orí ọkọ̀ wọn padà. Wọ́n ń bọ̀ lẹ́lẹ́lẹ́ bí iná ìbọn àwọn ọmọ ojúkú ti ń tọ̀ wọ́n lẹ́yìn títí tí wọ́n fi ríbi sá lọ, tí wọ́n sì padà dé ibùdó wọn tí wọ́n mí hẹlẹhẹlẹ. Kíní kan ni Adékúnlé ń ṣe. Bí ọkọ̀ ojú omi náà ti ń lọ ló ń fi awò ńlá wò ó. Ó fẹ́ mọ ibi tí iná ìbọn náà ti ń wá gan-an. Àsìkò yìí gan-an ló sì rí iná ìbọn àwọn ọmọ Biafra yìí. Ó sì fura pé mọ́tò àgbélẹ̀rọ ayinbọ́ǹbù kan làwọn èèyàn náà ń lò. Fúnra wọn ni wọ́n ṣe. Irin burúkú ni, kò yá bàjẹ́, bẹ́ẹ̀ ni kò yá dáná sun. Ó lágbára ju tàwọn òyìnbó pàápàá lọ. Lójú ẹsẹ̀ ló ránṣẹ́ sáwọn aeroplane rẹ̀ pé kí wọ́n tún máa bọ̀ o. Ó sì júwe ibi tí àwọn ọmọ Biafra gbé ìbọn ńlá náà sí fún wọn. Ńlọkọ̀ òfurufú méjì bá tún gbéra ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ju bọ́ǹbù sọ́ọ̀kan ibi tí mọ́tò náà wà. Kíá ni mọ́tò ìbọn náà bàjẹ́ tí wọ́n gbọ́ ariwo ẹ̀. Àwọn ọmọ ogun ojúkú náà sì kú. Àwọn tí kò sì kú nínú wọn tètè sá lọ. Bẹ́ẹ̀ ló ṣe pé lójú ẹsẹ̀ táwọn bọ́ǹbù náà sinmi iṣẹ́ tiwọn, àwọn ọmọ Adékúnlé kó ọkọ̀ ojú omi sórí omi. Kò sì sí sọ́jà kan tàbí ọmọ Biafra kan tó lè dá wọn dúró mọ́. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí balẹ̀ níbẹ̀ tí wọ́n sì dá iná ìbọn bolẹ̀ tí kò sọ́mọ ojúkú kan tí wọ́n bí dáadáa kó tún yọjú. Báyìí ló ṣe pé ní ọjọ́ kẹsàn-án oṣù kẹrin ọdún 1968 àwọn ọmọ ogun Nàìjíríà wọ̀lú Ọ̀rọ̀nù. Wọ́n sì gbabẹ̀ lọ́wọ́ àwọn ọmọ Biafra. Àwọn aráàlú náà jáde kíá, wọ́n sì bẹ̀rẹ̀ sí pariwo ayọ̀. Àwọn tí kò sì lè jáde nínú wọn ń juwọ́ sáwọn sọ́jà náà, wọ́n ń kí wọn kú iṣẹ́. Àwọn ọmọ ogun Biafra kò lè dúró mọ́, wọ́n sá lọ lẹ́lẹ́lẹ́. Àwọn míì nínú wọn sì mórílé ọ̀nà inú igbó, wọn kò fẹ́ káwọn sọ́jà Adékúnlé rí wọn.
ṣùgbọ́n kinní kan wá ṣẹlẹ̀ láàrin wákàtí díẹ̀ péré, kò ju ọjọ́ kan lọ. Àwọn sọ́jà Adekunle ti fò fẹ̀rẹ̀ láti Oron dé Ikotẹ̀pẹ̀nẹ̀, wọ́n sì gbabẹ̀ lọ́wọ́ wọn. Ní ọjọ́ kejì ni wọ́n wọ̀lú Uyo. Ìrìn tí wọ́n rìn náà sì lé 60 máìlì láàrin ọjọ́ kan síra wọn. Àwọn ọmọ Biafra pàápàá lanu. Ohun tí wọ́n sì ń béèrè lọ́wọ́ ara wọn ni pé ṣé Adekunle fò ní àbí ó rìn? Báwo ló ṣe ká àwọn mọ́bẹ̀ yẹn? Àwọn ò mọ̀ pé ọgbọ́n ju agbára lọ, àti pé ohun tí àgbàlagbà fi ń jẹ̀kọ abẹ́ ewé ló wà. Adekunle dá ọgbọ́n ńlá kan fún wọn ni. Ọgbọ́n wo wá l'Adekunle dá? Ẹ jẹ́ ká tún pàdé láìpẹ́ rárá. Ọláyíwọlá Alága ló ń tún pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìtàn ogun abẹ́lé yìí fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú dédé àkókò yìí o.